Ẹ jẹ́ kí n fún wa ní iṣẹ́ àwúre. Sórí iṣẹ́ àwúre kì í ṣe nǹkan tó wẹ̀, kì í ṣe nǹkan tó lò. Ó mọ̀ jù sínú ìgbànú tó fi ń pa owó, tàbí kó mọ̀ jù sápò rẹ tó bá ń lọ ibi iṣẹ́, tàbí kó mọ̀ jù sínú àjọgbá owó títí ẹ. Àwọn ìyá lọ́jà, àwọn oníṣòwò, ẹ mọ̀ jù sínú àjọgbá yín àbí inú àpò tí ẹ ń pa owó yín sí. Tó bá jẹ́ pé oníṣẹ́ ọwọ́ ni tàbí oníṣẹ́ oṣù àwọn oníṣẹ́ ìjọba, ó mọ̀ jù sínú àpò rẹ ni wọ́n fi lọ ibi iṣẹ́. Ó mọ̀ ìtàjẹ̀ sí. Kí ni tá lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ìtún, ìlẹ̀kẹ̀ ìtún, ìlẹ̀kẹ̀ ìfà. Ẹ jẹ́ ká wá abèrè. Ẹ jẹ́ ká wá ewé awe pèpè tútù òjọ́. Ṣáàtì, ẹ wá jẹ́ ká lọ kò kúnna. Àwọn ilẹ̀ àní sì lọ ewé yẹn pàápàá tí kọ́kọ́ lọ gbogbo àwọn ìlẹ̀kẹ̀ àti abèrè tí ó kúnna. Ọ̀tọ̀ọ̀tọ̀ la máa ń lọ. A kọ́ lọ ìtún, a lọ ìfà, a lọ abèrè lọ́tọ̀ọ̀tọ̀, àwọn kò sí ibi kan. A sì wá lọ awe pèpè papọ̀ mọ́. A wá ṣù gbogbo, a wá wá ẹ̀fẹ̀ òwú. Inú ẹ̀fẹ̀ òwú yìí la wá fi iṣẹ́ yìí sí. Ẹ má jo mi kan rárá. Ẹ má jo mi kan. Ẹ fi bàbálẹ̀ fà á ni. Tó bá tún gbẹ díẹ̀ tán gan, ẹ tún yóò tún ṣe fà díẹ̀. Àbí kẹ́ fọwọ́ ra, yóò sì. A wá kó sínú ẹ̀fẹ̀ òwú, a wá wé, a fi ẹ̀fẹ̀ òwú wé. Ẹ wá jẹ́ ká wá aṣọ funfun ká kọ́kọ́ fi gba ẹ̀fẹ̀ òwú yẹn ná. Ká kọ́kọ́ tún fa aṣọ funfun wé. Lẹ́yìn ìgbà yẹn a sì wá rán òun gẹ́gẹ́ ní òwú dúdú àti funfun. Tó bá wá possible wáyé ibi táyé ti gbà wá ni, ẹ jẹ́ ká tún lọ rán ní àwọ̀ dúdú àti funfun. Àbí ká rán láwọ̀ funfun lásán. Kò sí lè tá lè rán. Ẹ jẹ́ ká mọ̀ wá jù sínú àpò wa lọ ibi iṣẹ́. Tó bá jẹ́ pé ìyẹn tó máa ń pa owó sínú ìgbànú àbí ike ni, ẹ jẹ́ ká mọ̀ jù sínú ike. Ajé ó mọ̀ wọlé tó wá wá ní gbogbo wa. A mọ̀ ìtàjẹ̀ sí àwúre tó mú owó gidi wá ni. A rà nú gbà ó. Ọlá ó wọlé, owó wọlé o. Kódà iṣẹ́ yìí, èèyàn tún lè ṣe kó sókó sẹ́nu ọ̀nà ilé rẹ̀. Ọ̀wọ́ tó bá máa ń rí. Iṣẹ́ tó dáa ni. Nọ́mbà mi ni 070 31 56 31 86.